àní tó bá wà ẹ̀sà kójúre ló pọ́lé títẹ́ni ọlá ọmọdé sọ̀yà bá ti jíire àbùṣebùṣe bí chairman Oxford International Group bá ti jíire àbùṣemọ̀ òbùṣe Esther Ọládòkúnmọ̀ ló ní mọ́ kí yín gbèjè ìgbẹ́jọ ó ní olúwa akẹ́mi onílọ́jọ́ ìbí ọ̀gá mi tó tọ́ òsì mọ̀mọ́ bá ń relú àwọn bàbá tó bí ọlọ́mọ tẹ́ni ọlá ṣe iṣẹ́ mọ́dún lágbára dání máa gbàgbé ẹni Ìjẹ̀bú ọmọ alárẹ̀ Ẹ̀wẹ̀sọ́ ọmọ alárẹ̀ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún olówó òsìlẹ̀ ní ọ̀nílé àwọn bàbá tó bí ọlọ́mọ tẹ́ni ọlá mo ní o máa gbóhùn ẹnu mi olúwa kẹ́mi lórúkọ tèmi ń jẹ́ bèbè mi lọ́mọ ikú tí kò gbọ́dọ̀ pa èmi lọ́mọ àrùn tárò máa gbọ́dọ̀ ṣe Esther ní mú yín rè lọ́wọ́ bàbá tó bí yín lọ́mọ tẹ́ni ọlá ń wọ́n kí ọbẹ̀ ológun ẹ̀rọ ọmọdé sànyà ń wọ́n mọ̀mọ́ kí ọbẹ̀ òní ìwọ̀n fàṣẹ ẹ̀bí inú pé mo pè yín lórúkọ mi borúkọ là ń pè lọ́balọ́ba mi borúkọ là ń pè ládéládé mi borúkọ là ń pọ̀ lọ́rùn mi ọba àlàrọ̀ bí tó dá yín sí títí dọjọ́ òní ọmọdé sànyà Ìjẹ̀bú ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ tẹ́ni ọlá Ẹ̀wẹ̀sọ́ ọmọ alárẹ̀ ṣebí wọ́n ọlọ́mọ Àwùjalẹ̀ ọmọ arójò ìjòyè ọmọ alágẹmọ ogun yọwọ́ ńlẹ́ ọmọ aládìyẹ òkòkò mọ̀gá ọmọ aládìyẹ balógun omi àròrokùn àròradìyẹ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ máma yọ ọmọ òun ṣe ni máa lè pani ọmọ dúdú ilé òmọbẹ ẹsẹ pupa tó mọbẹ ẹsẹ òkúkú sí ńlẹ ńlẹ́ ọmọ ọmọrẹ yẹ màmá roko moroko tó yẹ má ti lọ Ẹ̀wẹ̀sọ́ ọmọ alárẹ̀ tẹ́ni ọlá Ẹ̀wẹ̀sọ́ ọmọ alárẹ̀ ọmọ bàńtà ọmọ àrígbá ńlá gbowó ọmọ abidipọ̀tẹ̀ mọ́lẹ̀ ńlẹ́ ọmọ alágbàlá adé ìkúrẹ́ ọmọ àjàgàlúra ọmọ olóyè tí ń joyè méjì ipò ńlẹ́ ọmọ àwúrẹ́ fàṣẹbanu ọmọ àrígbá ńlá gbowó tí ń joyè méjì ipò ọmọ adáṣọ wọlé bí òyìnbó ọmọ òṣàjẹ́ǹdà bí onílẹ̀ iyì ńlẹ́ ọmọ ọ̀la o ńlẹ́ ọmọ ọ̀la o Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ìgbà Ìjẹ̀bú òwò ni dúdú Ìjẹ̀bú òwò ni pupa Ìjẹ̀bú òwò ni kékeré Ìjẹ̀bú òwò ni àgbà Ìjẹ̀bú òwò ni ńlẹ́ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún tẹ́ni ọlá òní tí ń ṣọjọ́ òbí rẹ̀ òní mọ̀ bá nínú jẹ́ orí ló jẹ́ òmà nídìrú láíláí lágbára dání má gbàgbé ẹni òní ló ń gbé sọnù bí ó ṣe bí ọmọ Esther Ọládòkun ló ní mọ́ kí ọ ní ìwéjègbẹ́jọ olúwa akẹ́mi lórúkọ tèmi ń jẹ́.